ṣe ọba gbogbo bó ṣe yí gbogbo nǹkan padà sí dáadáa àwọn kan kò ní yé wọn nǹkan tó tó tètè yí àwọn èèyàn tá a bá sọ fáwọn èèyàn pé sàláàdì òun náà dáa o wọn ni yóò ràn wọn nú màlàtà tí mọ̀ tipẹ́tipẹ́ yọ ìyàwó àgbẹ̀ màlàtà tí mọ̀ tipẹ́tipẹ́ ńlá bẹ́ẹ̀ máa jẹ wọ́n bá sì rí sàláàdì náà kó owó bóyá sí nǹkan gidi náà wà pẹ̀lú ọ̀tún làwa mú wá ọlọ́run ló sì ránṣẹ́ tí ì sí ẹni náà kò tí ì sí bá pa ńlá ìyáláyé ẹni náà màrípọ̀n gbá ìyáláyé ẹni náà tó tó bẹ́ẹ̀. àwa dúró ìwọ dúró lókèrè mẹ́làmílà wa ń jẹ́ sọ nínú àlùkùránì báwa yàtọ̀ kì í ṣe ká máa lépa ẹtí ọ̀sẹ̀ tí ẹ sọ ọ́nù bíbélì yín kọ́ Jésù gan sọ pé ìwọ tó o bá ṣẹ̀ lẹ́kọ̀ọ́ mọ́ àbí ẹni tó jẹ́ Christian bẹ́ẹ̀ni ẹ wàá máa ń tọ́ sọ pé ẹni tí o bá ṣẹ̀ kí a máa pa òun náà kí a máa lé káàkiri ní ọmọ ẹ̀sìn tó sọ bẹ́ẹ̀ lọ́run wà pẹ̀lú wa ẹ lọ tún inú ìró ẹ sọ fáwọn ẹ̀ pé yóò wọ́n fẹ́ kí wọ́n reprisal attacks you don't want it. Students. Sir. Ntẹ́ ṣe òní ẹ wá bí Yorùbá náà ṣe ṣe kíni. Yóò ṣe dolórí. Ká Yorùbá bá dolórí ká wo Yorùbá tí ó sọ máa lé. Ká wo onítọ̀hún tá a gbé débẹ̀ tí ó jà rẹ̀ tí ó wà jọ máa lé. Bá jọ máa lé àwọn èpè Yorùbá ní ọ̀pá. Gbogbo àwọn tí wọ́n ti ń gbé débẹ̀ tẹ́lẹ̀ wọ́n kàn fà wọ́n mọ̀ àbí mélé ìyáfẹ́ di ògo tí a ní ń bọ̀ ògo tí Yorùbá ni Yorùbá fẹ́ gbé débẹ̀ àwọn ọ̀tá Yorùbá ni wọ́n ń sọ pé àwọn ń jà fún jàgbára ni o nígbà kàn wá ẹ wá ní kọ́ mọ́ kàn wá nǹkan náà ti kàn yín tán báyìí ọba ló ọ̀fẹ́ soríire ọlọ́ọ̀fẹ́ dàrú ni kí la fẹ́ dàrú sọ ẹgbẹ́ jà kẹ tó fọ́ ogbó Èkó ní tá àti ìtúnṣe tán ẹ tó fẹ́ lẹ ẹgbẹ́ jagun ẹgbẹ́ bá ogbó ẹ̀ jẹ́ àwọn ò ní gbà kì í ṣègbà dandan ní Yorùbá sóríire ní 2023 yẹn Yorùbá ni ó ṣe èèyàn bá òkú kó lọ forí sọlẹ̀ kó kú kẹ́yìn àforí dólẹ̀ kò sí tí ó yẹ dandan lélẹ̀ àṣẹ dandan àṣẹ ọba kan ṣoṣo tí ń jẹ́ kábíyèsí. Ọlọ́run ló kọ́ púpọ̀ ọmọ yín bá débẹ̀ ẹ pè mí ẹ wá bá mi. Ẹ̀yin tẹ́ lọ skul tẹ́ tí rẹ̀ ẹ̀yin tẹ́ jẹ́ professors tẹ́ ní appointment ẹ pè mí ká wá bá mi kí n wá wo ẹni tá a gbé débẹ̀ tí ó sọ pé Olúwo ní òun fẹ́ fìyàn sí nìkan ó lóun ọ̀gá bí mo ṣe ń sọ̀rọ̀ yìí tẹ̀ ń gbọ́rọ̀ mi lẹ́nu kínní ẹ̀rọ onífìbà ti president rẹ̀. Ìgbẹ́nu tí a pálákọ̀ yóò dáa fún yín. Ẹ lọ máa pariwo ẹ̀yin tẹ̀ kàwé nínú ẹ̀yin student. Yes, sir. Future yín lélẹ́yìí o. Okay, sir. 2023 is your future. Nigeria is not divided. Nigeria is one. Unity stands forever. Báyọ̀ ṣe ṣe nu, ó ti kan Yorùbá nù. Oyè náà kò lè wá. Ó di wọ́n.